Yorùbá Dùn Wò Classic TV. olójú méjì aṣẹ̀ṣẹ̀ odò olójú méjì aṣẹ Kàdúná péèyàn lójú méjìlá kò lè ṣèlú Jogbo ẹlẹ́nu méjì aṣèbàdàn ẹlẹ́nu méjì aṣèkó péèyàn lẹ́nu méjìdínlógún kò lè ṣèlú Jogbo ọlọ́wọ́ méjì aṣèkìtì ọlọ́wọ́ méjì aṣẹ̀gbá péèyàn lọ́wọ́ mẹ́rìnlélógún kò lè ṣèlú Jogbo Jogbo bí orógbó Jogbo rèé bí orò. Ajare
Bọ̀sípò kí á ló ń ṣe ní. Mò ń ṣiṣẹ́. Nígbà tí wọ́n lọ wà níbàwò èmi ṣe bí òdòdó ló ń gbìn ní. Òdòdó ẹ̀ ẹni tí yóò tán tó fẹ́ máa dára ní òdòdó. Igi lóṣòkì jẹ igi owó nǹkan kan lèmi ń gbìn. Ọsàn, ọ̀pẹ, àgbáyún. Ọ̀gá o ẹ dákun ẹ jẹ́ aṣọ tá a bá wá ná. Lóòótọ́ mà ní kọ́ràn wa máa dàbí ọ̀ràn alábàáhùn tọ́lọ rèé tọrọ ẹ̀ wò. Bẹ́ẹ̀ni. Ṣé ká wọlé jókòó? Bí tá a ti ẹ̀wà yìí náà dáa. Ọ̀rọ̀ tó yẹ tá à ń ti ń sọ yìí náà ni. Ìwọ ló ní jogbo wa tuntun. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ọ̀rẹ́ mi, kí ni mo tún fẹ́ foni jogbo ṣe? Ẹran kí là jẹ rí? Ẹnu ọmọ jẹ rí o. Ọ̀rọ̀ ọmọ jẹ rí tiẹ̀ kọ́, ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí jẹ́ ṣe é bá ní. Onírèsí ò sì fín gbámọ́. Tàìfín gbámọ́ ti jẹ́ mọ́dàgbà ń òṣoge mọ́. Owó ni ò sí lọ́wọ́ olúwẹ̀. Owó kọ́ ọgbọ́n lọ́tàn nínú olúwa rẹ̀. Ẹ dákun, ẹ jẹ́ kí arẹ́sẹ̀ ò jẹ́ kínní yìí. Mọ̀jẹ̀sí. Baálé ilé kú ẹ tún fẹ́ mólókùn joyè. Ariwo yìí tó lẹ́ẹ̀kan. Kódà ẹ mọ ohun tí wà ń bẹ̀. Mi ò lè ṣe wàhálà kínní yìí mọ́. N ò lè sá kiri. N ò sì ní owó tí mo lè ná dànù. Dá èèyàn dá wa àwọn ọ̀sà káàkiri á sì náwó tó wà ń díẹ̀. Ẹ wá náà o, ó ṣe wá ká yín lára ju èmi gan-an lọ báyìí. Àwa fẹ́ tún lù ṣe ni ìlú yìí ti bàjẹ́. Olùgbàlà là ń wà. Ẹ mọ̀ pàgbà ló tó rò lọ, ọba ló téyín erin fọn. Tá a bá sì ní kí wèrè ó ṣòkú rí ẹ̀ bọ́ bá ṣe fẹ́. Ó lè sún jẹ o. Kódà ẹ jẹ́ kí n máa rò ná. Má wulẹ̀ ro, o ti gbà náà nù. Ìwọ ló ní jogbo wa tuntun. Kábíyèsí ọba wa tuntun. Mo máa bá yín ra tọ́ka yín wà. O ṣeun, atọ́ka ọ̀nà ọ̀fun. Kí ló ti ẹ̀dẹ́ tí wọ́n fi ń pè látọ́ka ọ̀nà ọ̀fun náà? Mo mọ tẹyẹ atọ́ka, ṣùgbọ́n èwo ń tèyí. Ìwọ náà ò bó ṣe rí. Ó ń tọ́ka sí ọ̀nà ọ̀fun ni. Òótọ́ mà ni, ẹ máa purọ́. Ṣé kò sí? Mo rò pé fẹ́ bá mi sọ̀rọ̀ kan ni. Ọ̀rọ̀ wo? Kí ni Balógun àti Sẹ́ríkí máa ń wá ṣe lọ́dọ̀ yìí lójoojúmọ́? Mo ti sọ fún ọ tẹ́lẹ̀. Pé Àní wọ́n fẹ́ fi mí jọba ìlú Jogbo. ọba ìlú Jogbo. Wọ́n fẹ́ kí n gbégunú ni o. Kí àwọn lè máa gbowó sọ́wọ́. Ìrònú wa ò jọra wọn. Àmọ́ bí èmi bá fi gbé ìgbìnú, ètùtù fún ìlú ni ó fi ṣe. N ò ní fi gbowó rárá. Àwọn ọmọ o. Èmi gan ò fẹ́ mọ̀ o. Èmi Lápé màá jó lórí nílẹ̀ yìí. Wọ́n á dẹ̀ gbà. O ò tí ì dá nǹkan kan mọ̀. Wòmí Lápé. Ó máa ya gbogbo yín lẹ́nu o. Bí mo bá fi lanu pẹ́rẹ́, ẹran ni mo jù síbẹ̀, ó di kóró.
Ńbo ló dà? Mo ní ńbo ló dà bọ́n tí ní ẹ mọ̀mọ́ dá ìyá yín ló mọ̀. Mo fẹ́ sáré débi kan. Níbo? Fẹ́ gbàwé kan lọ́dọ̀ àrẹsẹ̀. Mo ti mọ̀ náà. Wo wá jẹ́ ń sọ fún ọ, ọ̀rọ̀ wa àtàrẹsẹ̀ wọn ò lè rọgbọ lásìkò yìí o. Ẹrù tọmọ ń fẹ́ gbé ó ju ọrùn rẹ̀ lọ. Àrẹsẹ̀ ò tí ì mọ nǹkan kan. Ajá ìsìn ni kò tí ì mọdẹ. Àgbò èsísìn ni kò tí ì nírọ̀rọ̀. Ó fẹ́ jọba, ìwọ náà fẹ́ jolórí. Èmi sọ fún yín pé mo fẹ́ ṣe olórí o. Ẹ̀gọ̀ ẹ mọ nǹkan kan. Ìwé tí ẹni kó kọjú mọ́ òun kó má kó mi sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. 30 ìṣẹ́jú péré mo fún ọ, bó o bá ilé pẹ́ kó tó dé ọ rí nǹkan tí ń ṣe fún ọ bá mi ní àyín. ìkàkànírò wà níbò gbọgbọrọgbọ lọ́wọ́ yọ jórí gbọgbọrọgbọ lórí ọ̀pẹ yọ jọgọmọ àìkéré jọ kíta gbogbo mọjọ. Ifá ló nílé ayé Olódùmarè ló lọ́run. Ifá ló nílé ayé o Olódùmarè ló lọ́run. Ènìyàn gbọ́dọ̀ gbọ́jù wọ́n ṣe bá wọn gbọ́n. Ẹ wá wáyé òṣèlú alábòsí. Ẹ wá wáyé òṣèlú alábòsí. Wọ́n kówó ìlú sàpò, wọ́n fowó mutí. Ẹ wá wáyé òṣèlú alábòsí. Ẹ wá wáyé òṣèlú alábòsí. Kẹ́ẹ̀pẹ́ bàbá. ǹbẹ́ o ẹ̀yin èèyàn wa. Ẹ̀ ń ṣọdún tó báyìí lẹ̀ wí fún wa. Ọdún àmọ́ tán lé awo à ń wẹ fáànì. Ẹ kú ọdún o bàbá. Àmọ́ nípa ọ̀rọ̀ ti ọba ẹni tá a wíwù náà ni o kò lè yẹ o. Kò lè yẹ. Kò lè yẹ. Kò lè yẹ. Jogbo bí orò jogbo bí orógbó. Kí ọ̀rọ̀ mi fi yé ọ. Èmi gbà pé ẹrù tí o fẹ́ tẹ́rí gbà yìí ó ju ọrùn rẹ lọ. Ó fẹ́ jọba. Ìwé ló yẹ ká kọ́kọ́ kà náà o. Kí ló ń sọ yìí? Ikú rẹ̀ nìyá àti bàbá mi kú, ṣíṣojú mi sì ni. Èmi kì í ṣọ́ máa le o. Ò wá mọ̀ pé bí ọwọ́ ẹni ò bá ti tèkú ìdà, a kì í béèrè kú tó pa bàbá ẹni. Ìbò láàmọ̀ ti ìdà ń kọ̀dí sí báyìí. Kò lè wá kú kí ìjòyè ilé bàbá rẹ̀, mo ti sín gbẹ́rẹ́. Mọ̀jàmọ́sá la fi ń máa kọ ni o. Akọni tí kò bá mọ̀sá, ó lè kú sógun. Bó o bá kàwé dáadáa, kó o sì dàgbà díẹ̀ sí i, bí a lọ́wọ́ rẹ fi lè tèkú ìdà o. Gbẹ́rẹ́ bọ̀ wá wúlò lọ́jọ́ iwájú. Ohun tó ṣẹlẹ̀ ìburú lóòótọ́, àmọ́ tó bá gbọ́ tẹ̀lé ní ìlú àbáyé. Ayé máa burú o. Oyè tẹ́ bá mi sọ, mo ti jáwọ́ ń bẹ̀, mo fẹ́ lọ máa kàwé mi. Nítorí mo ṣàkíyèsí pé lóde òní yìí, béèyàn ò bá kàwé dáadáa, ọwọ́ rẹ̀ ò lè tekú da kọ́kọ́. Dépò pé yóò máa béèrè ikú tó pa bàbá ẹ̀ lọ́la. Nítorí ìdí èyí, mo fẹ́ lọ ilé ẹ̀kọ́ gíga, mo fẹ́ lọ kàwé sí. Káre lọ dà fún ọ káre. Àtàrí àjànàkú mà lóye oníjogbo. Kì í ṣẹrù ọmọdé àmọ́ ṣá o sì máa jẹ́ kò yá ni àbí. Yóò jẹ́. Kálukú àgbà ó jẹ́.
aṣọ funfun ní sunkún aró ìkìlọ̀ ní tuntun èyí pẹ́pẹ́ ajá fún adérọ̀mọ́ ọmọ ní àlànà pẹ̀lú ọjọ́ tí ń fomi tútù gbére ire gbogbo ọkàn bá yọ nínú ìlú abọ́nà wá ire gbogbo ọmọ tètè wá gbogbo wá o ire gbogbo bá a bá dami sórí abẹ́sẹ̀ wá ire gbogbo ọmọ tètè wá gbogbo wá o ire gbogbo ní sojú owó ire gbogbo ọmọ tètè wá gbogbo wá o ire gbogbo Adébọ̀sígbò. orin tó kàn lónìí ní gbowó ọkọ̀ tó wọ̀ kọ́rọ́pọ̀ lèmi rà lóòótọ́ o ó sì sanwó kórópè èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ó rò pé wọ́n bọ́ sí èmi ni mo rà èmi. Wo àánú ẹ ṣe ni ọwọ́ ẹ̀wọ̀n. Bàbá ẹ ṣe fún àlótó. Àánú ẹ ṣe ni ó rò pé òun mọ ọkọ arábìnrin yìí ṣá. Òdìtọ́. Ẹ kú ìjókòó ọmọ mi. Lébe, wá. Báwo ló ṣe wégele báyìí? O ò rí torí mi ni. Èmi ò fẹ́ rí eléyìí ẹ̀rùn pé gèrè àwọn arúgbó lẹ pé sórí mi. Ìwọ pàápàá tọmọdé ọ̀hún gan ò mọ̀ ọ́ wé dáadáa. Wá jókòó. Wo mẹ́ta ni ìgèlè. Àrà dídá ní ìyókù. Ẹ̀yin ọmọdé ẹ̀ẹ́wé tiyín ẹ̀ẹ́ kọjú rẹ̀ síwájú. Nítorí pé ẹ̀yin lẹ lọ́jọ́ iwájú. Àwọn adélébọ̀ wọ́n á wé tiwọn wọ́n á kọjú rẹ̀ sí ẹ̀gbẹ́ etí báyìí. Nítorí pé tiwọn láyé ń gbọ́. Ẹ̀yin làwọn àgbà ń parí rẹ̀ sí. Nítorí a ti parí rẹ̀ sẹ́yìn. Ẹyẹba. Ó kẹ́ ẹ pẹ́ bàbá. Fálọlá ńlá kọ̀wé sí Fálọlá. Kó bá mi kí ìyàwó rẹ̀ náà àti ọmọ rẹ̀. Kó sọ fún mi pé ọ̀rọ̀ ilẹ̀ wàyí tó béèrè lọ́wọ́ mi kọ́mọ́ tí ìwádé ní ìsìn o nítorí wípé àṣẹ̀ṣẹ̀jáde akàn ni àṣẹ̀ṣẹ̀jáde akàn. àṣẹ̀ṣẹ̀jáde akàn nígbà tá lákàn bá ṣẹ̀ṣẹ̀ kúrò nínú owó rẹ̀ tí ń lọ gátagàtagátá àwọn ibi tí ó dorí kọ ọbẹ̀ ẹ̀bùn àṣẹ̀ṣẹ̀jáde akàn àwọn ibi tí ń lọ. sọ ti kọ́ kàńtọ̀ wá kọ fún mi kákọ̀. Owó dà, owó rẹ̀ wọ́n. Gbẹ́gẹ̀ lè fún mi. Fún mi jí kí n fi ojú. Múrẹ́nikẹ́, èmi ń jáde lọ o, ẹ palẹ̀ mọ́ o, kẹ́ ẹ ti gbogbo ilẹ̀kùn o, èmi ń lọ sáàfin o, ẹni ṣíṣe láàfin, o la etí ẹ báyìí, ẹ palẹ̀ mọ́, kẹ́ ẹ ti ṣọ́ọ̀bù, ìrànyàn wá kẹ́rù o,
Ó dàbọ̀. Ó dàbọ̀. Àrà tó dánlẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Wọ́n lọ́lọ́run ló fún lébè ṣe. Ó lójú eégún tó lè màrà dábí ẹyẹ́bà. Ẹyẹ́bà lẹ̀ ń wò ó. Ọ̀gáre irú yín ò ní parun o. Kábíyèsí fẹ́ bá gbogbo ìlú sọ̀rọ̀. Orí adé ó pè ọ́. Ó ṣeun. Ẹ ṣeun o. Ẹ kú àyẹ́sí mi. Ọlọ́run kò ní jẹ́ kí a sú ara wa. Ìgbà tuntun ti dé o. Àkútú kú lápítẹ́ àti làgàtà. Lọ́la n ó bá àwọn ní ìwé ìròyìn sọ̀rọ̀. N ó sì sí gbogbo ohun tí a ó ṣe létòlétò tí yàngàn fi ń tọmọ. Ẹ ṣeun. Ìtàn náà nu o. Kì í dùn ọ̀pọ̀ sí ń lọ bí oge. Ètò parí nu o, kó ní kálukú ọmọ á lọ ilé o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí. Ẹ̀yin náà rí ohun tó ṣẹlẹ̀. Kí ló dé tẹ́ tún yọ àwọn olóyè tó ti bàlújẹ́ sípò? Àwọn wo ni ó bàlújẹ́? Ẹ ní sùúrù fún ara yín o. Agbọ́ ti lápítẹ́, agbọ́ ti làgàtà. Ẹ̀sùn wo lẹ fi kan Sẹ́ríkì àti Balógun? Kí lẹ ká mọ́ wọn lọ́wọ́? Kábíyèsí ìwọ sọ́rọ̀ yìí. Tó lò nígbà. Kábíyèsí, kábíyèsí, ẹ wo kinní yìí dáadáa. Kí ló jọ? O ti mọ̀ pé n ò ráyè gbogbo àwàdà ìranù báwọn mọ́ ṣá. Ẹ rọra, àgbà tó bá mà dẹ́kun ẹ̀rín kò lè fẹ̀dọ̀ lérí òróǹro. Ọ̀rọ̀ ló sọ, àmọ́ inú dídùn ní móríyá wá. Ẹ̀rín ò sì lè pẹ̀rẹ̀kẹ́ ẹni tó ru epo níbi tílẹ̀ gbé ń yọ̀. Yóò nà sùúrù sí ni. Gbà kábíyèsí. Gbà bò. Fi bọ̀ mí lẹ́nu. Fi bọ̀ mí lẹ́nu. Gbogbo ẹ̀. Gbogbo ẹ̀. Ìwọ ló ní nǹkan ẹ̀. Lápé. Kábíyèsí, ṣé ò gbàgbé òde mi ọ̀la? Níbo ló dá? Ẹ tún ti gbàgbé ni. Ọlá làwọn ìyálọ́jà ní wọn ò bá wọn ṣí àwọn ìsọ̀ wọn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni wo ó dára púpọ̀ báwọn sọ̀rọ̀ kóríyá o
ẹ̀yin ẹ fìyẹn lẹ̀ kẹ́ ẹ ṣètò ọkọ̀ tó máa gbé mi lọ ọkọ̀ 3 ńláńlá ni mo fẹ́ kó tẹ̀lé mi ọkọ̀ àwọn ọlọ́pàá akérara kó ṣáájú tó níná lórí kó máa bọ̀ lẹ́yìn. kí ló dé. ṣé ẹ ti gbàgbé pé bá a ti rìn láàkó ni èmi ló lórí bí mo sì ti fẹ́ nu. kò wá sí ní tó jọ o ọkọ̀ kan yóò gbé ọ lọ ọlọ́pàá ó sì tẹ̀lé ọ àmọ́ tó níná lórí akérara òun kò lè ṣẹlẹ̀ o. èmi ò fẹ́ kẹ́ máa fi mí wọ́lẹ̀ báyìí o kí ló dé náà. kábíyèsí o kábíyèsí o kábíyèsí kó bá ó pẹ́ o kábíyèsí o abayin yọ àti yín kú oríire bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló rí èmi là ní yọ̀ sí. kí ni ń dùn yín nínú kí ni ń pa yín lẹ́rìn o kò yé mi ní o bí ẹ bá lè lórí ọ̀rọ̀ ìlú yìí ẹ̀rí kíkan ẹ ò rí adúrú ẹrù tí àwọn ìlú gbélé wa lórí ni ẹ ò rí wípé nǹkan ti bàjẹ́ jìnnà ni ṣé bíbẹ̀ lẹ́wà ẹsẹ̀ à ń rẹ́rìn bẹ́ẹ̀ káwọ́ lérí tí ẹ̀ ń sunkún tí ń tó bẹ́ẹ̀ ẹ tún fẹ́ máa bá ìjẹwùrú yín lọ yíyàn tá a tún yíyàn nítorí pé o lè ní mẹ́sàn-án o lè tọ̀ lórí àpáta ni bí a ó ṣe jọ tún ilẹ̀ yìí ṣe ni kí ẹ máa lọ rò ó. owó wa ń kọ́ owó tá a ná bọ̀ sípò. balógun o la orúkọ ọmọ ọba lórí. kábíyèsí n ò tó bẹ́ẹ̀ àṣìṣe ni forí jẹ̀mẹ́. ẹ má bínú kábíyèsí ẹ má bínú o ẹ má bínú kábíyèsí. ẹ ṣọ́ra o ẹ̀yin arọ́bàfín. mo gbà bó mo kú owó wọgbó ogun ló délẹ̀ yìí o ogun ló dé à ń sì jà àwa ló lè lọ́mẹ́sì ó lè tọ̀ lórí àpáta alábàáhùn gbọ́n tòótọ́ àmì mi ò fi iye pẹ́ ìlú ọmọ tọ̀gbìn yìí ẹ mọ sọ. ó yá sọ pé ọ̀pọ̀ bọ́ gbọ́bọ bọ̀gbẹ́ òfin ru ọbọ bọ̀bọ lẹ́nu bó o bá tètè gbọ́bọ bọ̀gbẹ́ ọ̀bọ òbí bọ̀gbẹ́. ọ̀pọ̀ bọ́ gbọ́bọ bọ̀gbẹ́. rárá mo ní pé ọ̀pọ̀ bọ́ gbọ́bọ bọ̀gbẹ́. èmi sì lè rí o wò lẹ́gbẹ̀ẹ́. ó dá ó yá. ọ̀pọ̀ bọ́ gbọ́bọ bọ̀gbẹ́ òfin ru ọbọ bọ̀bọ lẹ́nu. òun àti sáré sọ́jú ó máa wulẹ̀ ọ̀kan ni. ọ̀pọ̀ bọ́ gbọ́bọ bọ̀gbẹ́ òfin ru ọbọ bọ̀bọ lẹ́nu bó o bá tètè gbọ́bọ bọ̀gbẹ́ ọ̀bọ òbí bọ̀gbẹ́. ọ̀pọ̀ bọ́ gbọ́bọ bọ̀gbẹ́ òfin ru ọbọ bọ̀bọ lẹ́nu tó o bá tètè gbọ́bọ bọ̀gbẹ́ ọ̀bọ òbí bọ̀gbẹ́. ẹ káàárọ̀. ẹ kúlé ẹ káre ṣé ẹ rí ewì dájúdánu tẹ́ ń kéhùn ó ń kìlọ̀ fún yín ni o ó ní bó o bá tètè gbọ́bọ bọ̀gbẹ́ ọ̀bọ ó gbé ọbọ̀gbẹ́ ẹ má gbàgbé láéláé o kẹ́ ẹ tètè gbọ́bọ bọ̀gbẹ́ kó tó gbé yín bọ̀gbẹ́. bó o bá tètè gbọ́bọ bọ̀gbẹ́ ọ̀bọ ó gbé bọ̀gbẹ́. tó o bá tètè gbọ́bọ bọ̀gbẹ́ ọ̀bọ ó gbé bọ̀gbẹ́. ẹ má wo sẹ́yìn o mo sanwó mo níwèé o
àtijọ́. kábíyèsí o. ẹ kú àtijọ́. ẹ káàbọ̀. ẹ dákun ẹ jókòó. kábíyèsí o. kábíyèsí lórúkọ àwa agígẹdú àti agbégilódò àwa láti wá kí n kú oríire. ìgbà tí yóò tu ìlú Òṣogbo lára. àwa a ṣetán láti bá yín ṣiṣẹ́. kábíyèsí. ẹ ṣeun tí ẹ wá. èmi gan ti fẹ́ ránṣẹ́ sí yín tẹ́lẹ̀. ṣé ẹ mọ̀ wípé a mọ̀ra dáadáa nígbà tí mò ń ṣe iṣẹ́ ọlọ́pàá kí n tó fẹ̀yìntì. àṣírí yín gbogbo rèé lọ́wọ́ mi. n ò bá yín ṣe àpapín o. n ò gbowó ẹ̀yìn lórí gẹ́dú o. ẹ má sanwó sí òkè òkun fún mi o. bí ẹ bá sanwó fún àwọn kan lẹ́yìn ẹ fi ń kó bá ara yín ni o. ìrọ̀rùn àwọn ará ìlú, ìrọ̀rùn àwọn tó ní igbó tí ẹ ti ń gẹ́gẹ́ dú ni à ń wá. nítorí náà gbogbo òfin lẹ́ẹ̀mọ́ tẹ̀lé láti òní lọ. ẹ ṣé púpọ̀. ẹ káàbọ̀. kábíyèsí o. kábíyèsí o. ẹ sáàkó ti ayé titun yìí. ayé titun gbáà ni. ẹ lẹ́wọ̀ ẹ̀yẹ yẹn wá. ẹ̀yin yẹn wá. ó yẹ kí a jókòó ká rọra sọ̀rọ̀ yìí ni o, níbo ni ká fi ìpàdé sí. ṣé ká wá bá yín ni. ọ̀rọ̀ kì í tètè yé yín ṣá. àníjẹmù mo tajà tẹ rántí bù ṣe. sórí tí ń bọ̀ sípò dá sílẹ̀ báyìí o. oúnjẹ kọ́. àsanwó iyán àòríyàn o àsanwó aṣọ àòráṣọ ọba fún wa lálàyé o àsanwó aṣọ àòráṣọ àsanwó iná àòríyàn o àsanwó òfin àòráṣọ ọba fún wa lálàyé o àsanwó aṣọ àòráṣọ. kí ló ń ṣẹlẹ̀? kábíyèsí àwọn kan ló ń bínú bọ̀ láàfin. kí ni wọ́n ló ń dé? a ò tí mọ̀ ṣùgbọ́n mo ti dá ọlọ́pàá sí gbòòrò. àsanwó iná àòríyàn o àsanwó ẹ̀wá ló wà lálàyé o àsanwó wàá ṣe sùúrù jẹ́ kí iṣẹ́ parí iṣẹ́ bá parí wà fowó ẹ̀. rárá owó bàbá ló ń kárò padà. àsanwó iná ṣe máa gbé ìgbìmọ̀ gbowó káàkiri ẹ̀gbẹ́lẹ̀ lọ́wọ́ náà fẹ́ bá parí iṣẹ́ àgbàlẹ̀ ẹ ti mọ àwọn tẹ máa dojú kọkọ. bẹ́ẹ̀ ni ọ̀gá. ọ̀gá ti sọ fún yín o ẹ dojú kọkọ wọn o. kábíyèsí kábíyèsí o ó kún mọ̀mọ́dé o àwọn ìyàwó àtúndé o. ẹ lọ wá di tó ṣẹlẹ̀. ẹ dúró. ibi pàápàá fẹ́ lọ. àwọn ìyàwó kú o. rárá mo fẹ́ gbọ́ ohun tí wọ́n ń. ó ti jẹ́ àsanwó iyán àòríyàn o àsanwó aṣọ àòráṣọ. ẹ ṣeun o mo dúpẹ́ lọ́wọ́ yín tó kí ló wá dé o. a dúpẹ́ ìpè ẹ̀yìn tí ẹ̀ yọjú sí wa nígbà ayé ìjọ kan ìbọn ni wọ́n ìpàdé wa lọ́nà ńgbà tẹ́ dórí oyè ńṣe bí ẹ lérí lẹ́ka fún wa ìpè ẹ̀ dẹ́kun wà bàjẹ́ ńlẹ̀ yìí. bẹ́ẹ̀ ni mo sọ. kábíyèsí ó ṣe wá jẹ́ lẹ́ẹ̀dẹ́ yín gan-an ni wà bàjẹ́ ọ̀hún ti wá ń gbérí. èmi. lọ́nà wo. nígbà tí ẹ ṣe ayẹyẹ ìwúyè wọ́n ní adáwó fásọ adáwó aṣọ wọ́n ní ká dá tó ń jẹ a sì dá tó ń jẹ ó wá dijọ́ ayẹyẹ
èyí oúnjẹ a ò rí jẹ aṣọ a ò rí gbà. ó rí pé òkú ìgbẹ́ làwọn ọmọ wọn òkú ìgbẹ́ wọn ni wọ́n dàlú wọn rojọ́ oúnjẹ. tá a bá fi dídà tàwọn olóyè ó lè ní gbogbo àwọn agbèfọ́ba. ó tó kábíyèsí gbogbo ohun tó wá ń ṣẹlẹ̀ yìí a mọ̀ pé mọ̀ràn yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí bí ò bá sí mọ̀ràn yín bẹ́ẹ̀ ni kò ní máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ yín owó tiwa làwa fẹ́ gbà. ẹ̀yin èèyàn mi kábíyèsí mo fẹ́ sọ fún yín wípé n ò rán èèyàn kankan kí wọ́n gba owó lọ́wọ́ yín o. Odo. A ó ṣe ìwádìí fínífíní. A ó dá owó yín padà. A ó sì fìyà jẹ ẹnikẹ́ni tí ó bá kó owó yín jẹ. Mo fẹ́ rí àwọn olóyè láàfin láàárọ̀ ọ̀la. kábíyèsí. àwọn àjòyè ló kówó jẹ ọba bínú sáwọn àjòyè rẹ̀ ìjà ńlá bẹ̀rẹ̀ láàrin àwọn àjòyè oúnjẹ tó wá bọ́ lẹ́nu àwọn àjòyè pàápàá ẹ rà á ẹ kà á ẹ gbé ìyẹ̀wò ọjọ́rò ló wí bẹ́ẹ̀. ìwé rẹ̀ o wọ́n là gbàgbé ní ìwé rẹ̀ o ẹ̀yin máa bọ̀ ẹ̀yin mọ́ ó yá ẹ bá mi gbé sókè ẹ bá mi tún kàn mo mọ bí ọ̀rọ̀ yìí ti wáyé wọ́n ní ìgbàgbé ní tọ́kọ́ lè tajà mi bẹ́ẹ̀ mo sì níwèé ìwé rẹ̀ ọkọ Bàsírá lówó lè tajà mi ó fẹ́ gbẹ̀rẹ̀ fábúrò Bàsírá ẹni ò ní gbà ó ìnígbà ṣọlẹ́ yìí tẹ́ ṣe yìí yóò bù yín lọ́wọ́ ọmọ kì í pamọ́ jáyé ẹ̀yìn lè wó sọ mi. mo rò pé wèrè ń ṣe gbogbo yín ta lọ́wọ́ sọ ẹ ìwé irọ́ ló gbà ó ní mọ̀gòmọ́gò sì ní ọ́. wo tí n bá ilé kúrò ń bí pẹ́rẹ́ àtiwọ́ àti ọkọ rẹ olóyè ẹkẹnu. ìrọ̀lọ́ bàjẹ́ àjẹkùyà ló jẹ. ṣé kábíyèsí wà nílé. ìyá wa wọn ń bẹ nílé alẹ́ báyìí náà la lè rí wọn bá sọ̀rọ̀ ni mo ṣe ní kẹ́ ẹ fa lẹ́rìn. ṣé ẹ ti yán ọ̀rọ̀ létí wọn ṣá. mo ṣe bí ẹni yan o àmọ́ ọ̀rọ̀ tèmi mọ̀ ta létí wọn. ó yẹ kẹ́yìn náà ti mọ̀ gbà téèyàn ọ̀rọ̀kọ ẹni mú. ní ibo àbí kábíyèsí wa yìí bó bá fẹ́ súnmọ́ ọ̀gàn bó o bá dìgbọ́n kú bákan yóò kàn dìde kò tiẹ̀ tún ní béèrè pé kí ló dé ọ̀sẹ̀ 3 gbáko ó lè mọ̀ yẹ̀bẹ̀ o. èyí ń le díẹ̀ ẹ̀bẹ̀ ló kù. ẹ jẹ́ n ké sí wọn rọ̀ síbẹ̀ o. wọ́n ti ń bọ̀. ẹ káàbọ̀. kábíyèsí o ẹ kálẹ́ kábíyèsí. ẹ kú àsìkò yìí ẹ pẹ̀lẹ́. ṣé dáadáa la bá yín kábíyèsí. ìtòlẹ̀. kábíyèsí ọ̀rọ̀ ètò ńlá kan tí èmi àti olórí ń ṣe òun ni mo ní kí èmi náà tún wá rán mi létí. ètò nípa àṣà ìbílẹ̀ wa ni aṣọ wíwọ̀ àti oge ṣíṣe a fẹ́ fi gbé ipò yín lárugẹ ni o. mo bá yín sọ tẹ́lẹ̀. n ò rántí dáadáa mọ́ àmọ́ ọ̀rọ̀ ibẹ̀ ò le ètò àdáṣe ti yín nìyẹn o a ò lè ná owó ìjọba sí o àwọn olówó ilẹ̀ yìí àti àwọn onílé iṣẹ́ ńláńlá lẹ́ ò lọ bá o èmi fúnra mi lè fún yín ní àwọn orúkọ bíi mélòó kan. kò burú kábíyèsí
ẹ ṣáà má gbàgbé wa ní gbogbo ọ̀nà kọ̀nà tí ẹ bá fi lè ràn wá lọ́wọ́. Ó dàárọ̀ kábíyèsí mo rí iná. Ẹ káàbọ̀. Ẹ ṣeun. Gbọ́nà ìwọ obìnrin yìí, ṣé kò yẹ kí o mọ àwọn ohun tí o lè máa bá da nǹkan pọ̀ ni? Mo ti mọ̀ kò sí nǹkan tèmi ṣe láyé tí dá lójú tiyín kí ló dé. Ẹ̀yin olóyè ìlú Òjòkó. Ṣé àgùntàn yìí ò lè paṣọ ìsín dàní? A ò lè gba kámbọ́ lọ́wọ́ imú yín. A ò lè gba kàtà lọ́wọ́ akítì. Ẹ wo ìdọ̀tí tí àwọn kan fi kó bá gbogbo wa lánàá. Kí àwọn ará ìlú máa sánkọ̀ wá lójú pé olè ni wá. Èmi ò ń ṣolè o. Èmi náà ṣolè. Kò burú. Kò lè. Ọ̀rọ̀ eléyìí ò pariwo. Àwọn tó gba owó láì ra oúnjẹ láì raṣọ fún àwọn ará ìlú wọn ó sanwó náà padà. Èmi ti ṣèwádìí o. Balógun ló gbaṣẹ́ aṣọ rírà. Sẹ́ríkì àti ìyálájé ló ṣoúnjẹ. Bàdà ló ra fìlà. Gbogbo àwọn tí mo dárúkọ yẹn ni wọn ó dá owó ìlú padà. Kábíyèsí ẹ sì ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ ti rí báwọn kan ṣàṣemọ́sí. Méjì agbóhùn ní bẹ́ẹ̀ ta ni ọmọ pé agbaṣẹ́ṣe ní ṣiṣẹ́ ìlú a sì mọ wọn kábíyèsí ṣe bẹ́yìn náà mọ́. Ẹ̀yin ọmọ yìí pé láfẹjọ́sùn a máa bàbù mọ́ etí wá jẹ́ tí ọjọ́ wípé ọ̀ràn fẹ́ dùn adájọ́ yín ju ti láfẹjọ́sùn náà lọ ẹ jẹ́ kí lárojọ́ wí tiẹ̀ náà àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ nísìnyí pé àwọn jẹun látọdún wo n ò ṣe wíńgbà náà. Kábíyèsí ẹ bá jẹ́ ká làágùn jìnnà ìṣe ni kẹ́ gbé ìgbìmọ̀ ìwádìí kan kalẹ̀ gbogbo àwọn tó bá mọ̀ nípa ọ̀rọ̀ náà kàn wá sọ tẹnu wọn. Mo gbà. Àmọ́ gbogbo àwọn tó bá jẹ̀bi ọ̀rọ̀ yìí wọ́n fi mú dánrin o. Mo ló fún nànà láì jẹ́ yìí mo níta ní jẹ́ wọ́n lọ lọ́jà ni mo rè fọ́lọ́jà kò lóṣù bẹ́gbà ọlọ́jà àgbà ó sọ sẹ́nu kálọ́ ó dijọ́ keje mo rán mi délé mo lé etí rí wọ́n lọ lọ́jà kú mo láṣọ KFC ẹran àbíwó èèrà àbẹ̀dọ̀ ìgbà òkúta mo ra gèlè mo ra díjì paláyé Abíọ́dún. Ayé Abíọ́dún láyé Abíọ́dún la rójú ṣiṣẹ́ láyé Abíọ́dún la fi gbá wọn wó láyé arólẹ̀ la dàdí kalẹ̀ láyé aró gangan lọ̀pọ̀lọ́ bòde bàbá pẹ̀yìn dàtán ọ̀mọ́pọ̀lọ́ lọ Abíọ́dún bàbá padà wá jọba. Fálọlá náà ní kí wọ́n bá ń kọ́ sí Fálọlá ní mo ní kó kí ṣé àlàáfíà ni ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ wà. Oníṣẹ́ iṣẹ́ wọn lọ déédéé o. Bá ń sọ fún un ní adìẹ ìlú jogbo ti bà lókùn ara òrókùn ara ọ̀rá adìẹ ní o. Bẹ́ẹ̀ bá fowó ránṣẹ́ owó díẹ̀ ní kó fi ránṣẹ́ sí mi o owó tí wá ti ya yẹ̀yẹ́.
kọ́ má sì ra mọ́tò ránṣẹ́ sí mi o àwọn olè ọ̀jẹ́ káwọn onímọ́tò sinmi nílùú o owó àwọn ọmọléèwé kò fi ránṣẹ́ o ó parí láyọ̀ láríra o wá ka nǹkan tó kọ́ bẹ̀ fún mi kí n gbọ́. Kábíyèsí, ọ̀rọ̀ iṣẹ́ tí mo bá yín sọ pé mo fẹ́ máa ṣe máa yà sí ó sì ń dùn mí o bẹ́ẹ̀ ni mo sì fẹ́ máa fi gbé àwọn àṣà wa lárugẹ ni o. n ò rántí mọ́. ẹ ní rántí kí ló dé tó jẹ́ pé ẹ ti ẹ̀ fìgbà kankan bá mi ro tèmi mọ́ tiyín. mo ní mo fẹ́ máa tàwọn aṣọ òkè aṣọ ńláńlá fáwọn baálẹ̀ àtàwọn ìjòyè yín kí n sì máa ta gèlè olówó iyebíye fáwọn ìyàwó wọn. Kábíyèsí, ṣé kò dáa ni? Ó dáa kódà dáadáa ò dáa tó orún ń kùn mí. Kábíyèsí. 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 Kí ló wá dé báyìí? Ṣé ọ̀rọ̀ tí mo sọ náà ló fa gbogbo eléyìí? Ọ̀rọ̀ tiẹ̀ wẹ̀. Ọ̀rọ̀ olújogbo ni mò ń rò. Àkókò ìjòyè kò àyà ju ẹnu mi ò kálù lọ. Bíi ti báwo? Ẹnu mi ò ká àwọn ìjòyè mi. Àwọn àgbà ìjòyè takú lórí àìdáa. Ẹran tí ò yí òwò bẹ̀. Igi tó bá ń ṣe èéfín àsì yọ ọgbó. Ẹ lé wọn dànù. Ìbáṣepọ̀ rọrùn báwọn ni ìbá máa dùn o. Àmọ́ o ohun tí àgbàlagbà ó fi dáná tí ò fi ní jò ìdí rẹ̀ náà ó bà. Kò burú kábíyèsí, ẹ jẹ́ ká wórun díẹ̀ sùn. Ilẹ̀ ò mà ní pẹ́ mọ́. Ẹ jẹ́ ká sùn díẹ̀ náà. Rántí ìtàn àrẹ̀kú ọba oníjó àwọn kan pàgbò ojó wọ́n ń jó wọ́n wá rántí pé àrẹ̀kú a máa jó tàbátàjú kan wọ́n rí àrẹ̀kú àwọn bá ní àrẹ̀kú wá lọ jó àrẹ̀kú lòun ò lè jó òun ní bàtà àwọn ọ̀rẹ́ rẹ̀ bá wúra wọn bá kó bàtà fún àrẹ̀kú lárẹ̀kú bá bọ́ jó bàtà tí àrẹ̀kú fi jó ló jójó tó fi yege ṣùgbọ́n àwọn tí wọ́n ní bàtà wọn ò jójó dáadáa wọ́n ń di lọ́wọ́ wọ́n ń fìrégbè di lọ́wọ́.